Ẹ kú dédé àsìkò yìí o, ọmọ yín náà ni ọmọ New Model Ventures. A tún ti dé lórí ẹ̀kọ́ èdè Yorùbá. Láti bí ọjọ́ mélòó kan la ti ń ṣiṣẹ́ lórí àmì ohùn. Mo wá fẹ́ béèrè ká mọ̀ ibi tí a ṣiṣẹ́ dé lórí àmì ohùn. Àmì ohùn, ìbéèrè lórí àmì ohùn tí a ti ṣe kọjá. Ṣé mọ̀ pé bóyá bíi méjì, mẹ́ta àbí mẹ́rin ni àmì ohùn tá a ti ṣe kọjá? A fẹ́ béèrè ìbéèrè lórí ẹ̀ ká lè mọ̀ bóyá a ti mọ̀ dáadáa àbí àìtí mọ̀. Màá béèrè àwọn ìbéèrè wọ̀nyí, ẹ sì dá mi lóhùn ní abẹ́ comment section ìrísí. Ẹ bá mi kọ sábẹ́ ìrísí ní comment section. Ẹ bá mi wo àwọn ọ̀rọ̀ yẹn, màá pè fún yín. Ẹ fi àmì ohùn sí, màá mọ̀ bóyá a ti mọ̀ àmì ohùn yẹn àbí àìtí mọ̀. Àkọ́kọ́ ní ọlọ́pàá, ọlọ́pàá. Èkejì ní alágẹmọ, alágẹmọ. Babaláwo, babaláwo. Àyíká, àyíká. Ilẹ̀kùn, ilẹ̀kùn. Ẹranko, ẹranko. Balógun, jagunjagun. Olówó, òyìnbó. Ògbómọ̀ṣọ́, ìyàwó. Tábìlì. Ẹ jẹ́ ká wò wá fẹ́ mọ̀ bóyá a ti mọ àmì ohùn yẹn àbí ká sì tẹ̀síwájú lórí ẹ̀. Òun mo ṣe ní kí n béèrè ìbéèrè yẹn. Mo ní ọlọ́pàá, alágẹmọ, babaláwo, àyíká, ilẹ̀kùn, ẹranko, balógun, jagunjagun, olówó, òyìnbó, ògbómọ̀ṣọ́, ìyàwó, tábìlì. Ẹ ṣé.